Olúwa rán mi sí bàbá wa Bánjí Akíntóyè àti olóyè Sunday Ìgbòho àti gbogbo àwọn ọmọ Yorùbá tó ń jìjàgbara lápapọ̀. Olúwa ní kẹ́ má jẹ́ kó rẹ̀ yín o, ó ní kẹ́ tẹ̀síwájú lọ́nà náà ni Olúwa ń sọ. Nítorí pé Ọlọ́run wà pẹ̀lú yín. Díẹ̀ ló kù. Ẹ má jẹ́ kó rẹ̀ yín, ẹ má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì ọkàn kó mú yín. Ohùn Olúwa ni o. Olúwa ló ní kí n sọ fún yín. Ẹ tẹ̀síwájú, ẹ ṣe akin, ẹ má padà sẹ́yìn lórí ọ̀nà náà o. Olúwa ní orílẹ̀-èdè Nàìjíríà ó máa pín yẹlẹyẹlẹ. Ó máa pín bí aṣọ tó ti gbó. Nítorí pé Ọlọ́run gbọ́ igbe àwọn aláìṣẹ̀, àwọn ẹ̀jẹ̀ tó ń ta sílẹ̀. Orílẹ̀-èdè yìí máa pín yẹlẹyẹlẹ, ó máa pín ni o. Òun ni Olúwa wí, ohùn Olúwa ni, kì í ṣe èmi gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run. Ohùn Olúwa ni mò ń sọ. Olúwa ní orílẹ̀-èdè Nàìjíríà ó ti gbó bí aṣọ tá a fọ̀ lójú fọ̀ lẹ́yìn. Tó máa pín yẹlẹyẹlẹ, táṣọ yẹn ya yẹlẹyẹlẹ. Olúwa ní kí n sọ fún Bọ́lá Ahmed pé tó bá kọ̀ tí kò bá ṣe tó yẹ kó ṣe, òun Olúwa fúnra lára rẹ̀ ló máa pín. Olúwa tìka lára rẹ̀ máa pín ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí orílẹ̀-èdè Nàìjíríà tí ó fi pín ó ṣì ń bọ̀. Eléyìí mà tún lágbára. Eléyìí tún lẹ́tìkẹ́ ọmọ Yorùbá. Wọ́n ní kò sẹ́nì kankan nínú wọn tó máa escape. Kò sẹ́nì kankan tó máa sálà. Bó ti wù kó rí, wọn ò lè sálà, bẹ́ẹ̀ wọn ò lè bọ́ lẹ́nu ẹ̀. Àwọn wo ni? Ẹ bọ́ bí ẹ wá gbọ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀. Ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá, ọ̀rọ̀ dé. Ọlọ́run ọba mi ò kì í ṣe ká sọ pé ó ń bínú ni, àbí bó ni àbọ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ bínú. Ẹ̀yin ládéládé, ẹ̀yin lóyèlóyè, ẹ̀yin gómìnà, ẹ̀yin olóṣèlú tẹ́ ẹ jọmọ bíbí ilẹ̀ Yorùbá, tẹ́ ẹ wà nípò agbára, tẹ́ ẹ wà nípò àṣẹ. Ẹ wá gbọ́ titun o, òṣìṣẹ́ tí Olódùmarè rán sí gbogbo yín. Wọ́n bá wùn yẹn sọ pé ẹ gbọ́, bóun yẹn dáhùn, bóun yẹn má dáhùn. Wọ́n ránṣẹ́ sí bàbá mi, Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, àti gbogbo ẹ̀yin ajìjàgbara ọmọ Yorùbá, gbogbo àwa tá a ti káwọ́ gbéra pé tó wọ́n ti sọ báyìí o, àti dákẹ́. Àtàwa tá a wà lójú ọ̀nà tá a sì dúró pé tó irọ́ ni, àrọ̀nì ọ̀wálé, Oníkòyí ò sinmi ogun, iṣẹ́ kálukú òǹbẹ̀ ńlẹ̀ bí lónìí. Ta ni mò ń sọ̀rọ̀ ẹ̀? Mò ń sọ̀rọ̀ nípa Prophetess Wúràọlá aka Apọnmọyè, táwọn èèyàn tó máa pè ní wòlíì ìrọ̀rùn. Ìwọ tó bá ti bá wòlíì pàdé, mo kí ọ kú oríire pọ̀ bá wọn pàdé lénìí. Torí pé tó bá láǹfààní àti gbọ́rọ̀ wọn, níwọ̀nba èyí tí wọ́n láǹfààní àti bá wa sọ, ọ mọ̀ wípé wòlíì Ọlọ́run ló bá pàdé. Ó wà láǹfààní àti pẹ̀lú ọ̀bánisọ̀rọ̀ wọn, kọ́ ọ bá wọn sọ̀rọ̀ lórí ohunkóhun tó bá dàbí ogun tó ń dà láàmú. Àmọ́ màmá tún wá sọ pé tó Olúwa sọ pé lópin ọdún yìí, bó tún ṣe ń lọ káwọn máa fún àwọn èèyàn láwọn ẹ̀bùn kan tó jẹ́ ti ẹ̀mí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fáwa, àwọn nǹkan téèyàn tó jẹ́ nǹkan àwọn wòlíì, ó ti yé yín, ó ti yé àwọn ọ̀jọ̀gbọ́n. Àmọ́ bẹ́ẹ̀ bá pè wọ́n láǹfààní àti túbọ̀ ṣàlàyé fún yín dáadáa lórí ohun tí wọ́n iṣẹ́ tí Ọlọ́run rán wọn gẹ́gẹ́ bí ẹ̀bùn ẹ̀mí tó ní kó máa fún gbogbo ẹni bá ti pè wọ́n lọ́fẹ̀ẹ́ lófò ni, lọ́fẹ̀ẹ́ láì gbèrò owó. Àtẹ̀yin tẹ́ ẹ wà nílẹ̀ yìí àtàwọn tó wà lókè òkun, gbogbo yín ní òdòdó yín lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá ti lè pètè ẹjọ́ sọ̀rọ̀, tí wọ́n sì gbàdúrà fún yín. Ó sì láǹfààní àti pè wọ́n kí wọ́n bá ẹ ṣọ́nà, kí wọ́n bá ẹ béèrè lórí ìbírin àjò ọdún yìí bí ó ṣe rí àtọdún tó ń bọ̀. Ẹ wò, ẹ má jẹ́ ń gbà yín lásìkò. Ohun tí màmá sọ yìí, eléyìí lágbára. Ẹ bá mi rí pé ẹ pín ètò yìí, ẹ bá mi pín ẹjọ́ dé ọ̀dọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá pátápátá, ẹjọ́ dé ọ̀dọ̀ àwọn gbogbo àwọn tọ́rọ̀ kàn. Tó bá wá jẹ́gbà àkọ́kọ́ tiẹ̀ rèé, dákun dábọ̀ kó o fi yèdénú bá mi subscribe sí channel yìí, ẹ túbọ̀ bá mi pín ẹjọ́ wọ WhatsApp, ẹjọ́ wọ Facebook, ẹjọ́ dé ọ̀dọ̀ gbogbo àwọn ẹbí yín, àwọn ará yín tí wọ́n láǹfààní àti gbọ́. Bẹ́ẹ̀ ni bí ó bá wúlò fún wọn, yóò wúlò fún ẹnìkan. Léyìí tó sì dá mi lójú pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ wo fídíò yìí tó sì wúlò fún. Bẹ́ẹ̀ ni fún ìdí èyí, ṣe ìrànlọ́wọ́ fẹ́nìkan, wọn náà tó transfer bó o ṣe ń gbọ́ bó o tún share lágbára lọ́wọ́ Ọlọ́run ò ní kọ̀ wálẹ̀. Màmá wọn sọ gẹ́gẹ́ bí ohun Olúwa pé àwọn èèyàn yìí ò ní escape o. Ẹ̀yin
tẹ́ ẹ dágunlá wọ́n ní no way of escape. Ẹ má jẹ́ gbà yín lásìkò ọ̀yá ẹ̀ ń ṣó lọ́dọ̀ wòlíì prophetess Wúràọlá aka Apọnmọyè wòlíì ìrọ̀rùn. Àwọn rèé ẹ̀ ṣó níbẹ̀. Ẹ kú dédé àsìkò yìí mà. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, a kú dédé àkókò yìí. Ẹ jẹ́ ká gbàdúrà. Mo gbàdúrà ní orúkọ Jésù. Oṣù babaláwa ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní ya ìdílé yín. Àmín. Ohun rere tẹ́ kó wọ 2025 ayọ̀ àti àlàáfíà lẹ fi kó jáde. Àmín. Ẹ ò ní sọdún ìbànújẹ́. Àmín. Ó ti rí bẹ́ẹ̀ kò yí padà. Àmín. Jésù Kristi agbára wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Àmín lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nínú ilé ẹ ti mọ̀ pé tá a bá ti rí ọmọ ọba bẹ́ẹ̀mi ṣe máa ń sọ á rí dànsáàkì lára ẹ̀. Bẹ́ẹ̀ bá ti rí wòlíì aládùúà èèyàn á ti mọ̀ pé tó ọ̀dọ̀ àwọn wòlíì aládùúà ni èèyàn wà. Lónìí wòlíì Wúràọlá náà ni àtúnbá pàdé. Màmá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ká tó bẹ̀rẹ̀ ètò àtàwọn àkọọ́lẹ̀ tẹ́ ẹ fi sílẹ̀ fún wa, ẹ dákun ẹni Ọlọ́run rán yín sí àwọn ọ̀ràn kan gẹ́gẹ́ bí kókó àkọ́kọ́ nílẹ̀ Yorùbá. Irú àwọn ọ̀ràn wo lọ́lọ́run rán yín sí? Olúwa rán mi sí àwọn bíi ọba, àwọn ìjòyè, àwọn gọ́fúnà, àwọn èèyàn tó lẹ́nu, àwọn èèyàn tó lẹ́nu nílẹ̀ Yorùbá. Àwọn ni Olúwa rán mi sí. Àwọn bíi ọba, bíi ìjòyè, bíi gọ́fúnà, àwọn president, àwọn tí Olúwa rán mi sí nílẹ̀ Yorùbá. Àwọn tọ́lọ́run rán yín sí ni bíi àwọn aláṣẹ, àwọn alágbára ilẹ̀ Yorùbá, àwọn ni Olúwa rán mi sí. Káwùkù sọ pé àwọn àgbààgbà bẹ́ẹ̀ ni àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá yìí náà àbí? Bẹ́ẹ̀ ni tọ̀ gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, àwọn tán lẹ́nu, àwọn tán lè sọ̀rọ̀, àwọn olóyè, àwọn bíi ọba, bíi pírẹsidẹ́ǹtì. tọ̀ ọ̀dà ó ti yé gbogbo àwọn tí ń gbọ́ yín pé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá òun lọ́lọ́run rán yín sí ní kọ́kọ́ rán yín sí. ọ̀dà màmá irú iṣẹ́ wo lọ́lọ́run rán yín sí? Olúwa ní kí n sọ fún wọn wípé wọn ò ní lọ o. Wọn ò ní lọ. Olúwa ní wọn ò ní lọ, báwọn náà wọn ò ní là. Wọn ò ní là. Bẹ́ẹ̀ ni torí ogun ń bọ̀. Tí wọ́n bá fi lè káwọ́ gbéra, tí wọn ò ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe, àti àwọn àti ìran wọn ò lè bọ́ ńbẹ̀. Wọn ò lè bọ́ ńbẹ̀. Àwọn náà ò lè là. Kí ni ìdí tí wọn ò fi lè là? Ìdí ni gẹ́gẹ́ bí Ẹ́sítérì ṣe ní àṣẹ láti lọ bá ọba kó bá a sọ nípa ìlú rẹ̀ tí ogun ń jà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀yin wọ̀nyí ṣe ní àṣẹ láti gbèjà ọmọ Yorùbá. Kẹ́ ẹ dìde ìgbéníjà. Ẹnikẹ́ni tó bá kọ̀ nínú yín tó bá káwọ́ gbéra pé kò kàn òun, ọmọ rẹ̀ náà ò ní là. Ẹ rántí pé Mọ́dékáì ó sọ fún Ẹ́sítérì ayaba, ó ní wípé wọ́n ti fẹ́ kó jù lẹ́rú, ó sì máa kàn ẹ́ nítorí ìdílé bàbá rẹ̀ ni. Nítorí pé àánú ni Ẹ́sítérì rí gbà, kò yẹ ní ẹni ọlá, àánú ló rí gbà. Nígbà tọ́lọ́run dẹ̀ ti yàn sí ipò àánú yìí, gbogbo ohun tó bá ní agbára ló gbọ́dọ̀ fi ṣèrànlọ́wọ́ fún orílẹ̀-èdè rẹ̀. Gbogbo ohun tó bá ní agbára ló gbọ́dọ̀ fi ṣèrànlọ́wọ́ fún orílẹ̀-èdè rẹ̀, fún àwọn Júù. Ohun tẹ́ ń gbìyànjú àti sọ fún àwọn ọba náà, àwọn aláṣẹ, àwọn alágbára lásìkò yẹn ni wípé tí àwọn náà bá kọ̀. Tí wọ́n bá kọ̀, kì í ṣe pé Olúwa fi hàn mí pé ogun bọ̀, ogun bọ̀ o, ogun bọ̀ o, ogun bọ̀ ni Olúwa wí. Kí wọ́n dìde, ẹ dìde, ẹ má káwọ́ gbéra. Àti pírẹsidẹ́ǹtì o, àti ọba o, àti ìjòyè o, ẹ má káwọ́ gbéra, ẹ jà fún orílẹ̀-èdè Yorùbá. Ẹ jà fún orílẹ̀-èdè Yorùbá, ẹ má jẹ́ kán kó wa lẹ́rú. Ẹ má jẹ́ kán kó wa lẹ́rú, ogun bọ̀, ogun yìí sì ti dé tán. Ṣùgbọ́n tí wọ́n bá kọ̀. Ó léwu, àwọn náà ò ní lọ. Wọn ò ní lọ. Wọn ò ní lọ o. Wọn ò ní là á. Wọn ò ní lọ. Mú mi lọ sí inú ìwé Ẹ́sítérì orí 4. Olóòtú ẹ jọ̀ọ́ bá mi ka ẹsẹ̀ 1 ẹsẹ̀ 2. Ẹ́sítérì orí 4. Ọ̀rọ̀ wà ń bẹ̀ màmá. Nígbà tí Mọ́dékáì mọ gbogbo ohun tí a ṣe, Mọ́dékáì fa aṣọ rẹ̀ ya, ó sì fi aṣọ ọ̀fọ̀ bo ara rẹ̀. Ó sì jáde lọ sí àárín ìlú náà, ó sì sọkún kíkan àti kíkorò. Ẹsẹ̀ 2, ó ní ó tilẹ̀ wá síwájú ẹnu ọ̀nà ilé ọba nítorí kò sí ẹnikẹ́ni tí ó fi aṣọ ọ̀fọ̀ sí ara rẹ̀
tí ó gbọ́dọ̀ wọ ẹnu ọ̀nà yìí. ẹ ṣe olóòtú ibi ẹsẹ̀ kìíní kejì tẹ kà yẹn ní tó fi ń yé wa níbẹ̀ yẹn ni pé nígbà tí Mọ́níkàì tó gbúròó pé ogun tó ń bọ̀ á kó ìran Júù lẹ́rú ó faraya, ó wà nínú ọ̀fà ohun ìbànújẹ́, ó fi jókòó sí ẹnu ọ̀nà àgbàlá ọba gẹ́gẹ́ bí bàbá wa Sunday Ìgbòho tó ṣe ń jà fún àwọn ènìyàn ẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ká fi Ẹ́sítérì wé President Tinubu nítorí pé àwọn méjèèjì mọ̀ yìí pé ìran àwọn ni Júù, ìlú wọn ò sì gbọ́dọ̀ parun torí pé kí ni ó bá kan ohun tó kan Júù ó ti kan ẹbí wọn, ó ti kan ara wọn. Ìdí nìyí tó yẹ pé ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀ ò gbọ́dọ̀ káwọ́ gbéra torí pé ó máa kàn yín, ọmọ yẹn á jẹ níbẹ̀, ẹ̀yin náà á jẹ nínú ẹ̀. Èyí tó ṣe kókó jù ni pé ohun tí olúkálukú bá ní agbára ẹ gbìyànjú, ẹ má jẹ́ kán kó wa lẹ́rú torí pé ogun ń bọ̀. Ogun ń bọ̀ o, ogun ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tí mò ń fẹ́ kó yé wa ń bẹ̀ ni pé Ẹ́sítérì ẹsẹ̀ 13 yẹn sí 14 ẹ rí níbẹ̀ tí Mọ́díkàì tó sọ fún Ẹ́sítérì ó ní ìwọ náà ò lè la o, mọ́ lérò pé o jẹ́ aya ọba. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni olóyè Sunday fi ń sọ fún àwọn ọmọ Yorùbá pé kàn dìde torí ọ̀rọ̀ yìí ó kan gbogbo wa ni. Olóyè Sunday tó ṣe ń pariwo pé kẹ́ ẹ dìde, tẹ́ bá kọ̀ tẹ́ kọ etí ikún sí ọ̀rọ̀ tí Sunday Ìgbòho ń sọ pé láti dìde ìgbéníjà ọmọ Yorùbá, ẹ̀yin náà ẹ ò ní bọ́ níbẹ̀ o. Nínú kíni? Nínú ogun tó ń bọ̀ níwájú yẹn tí wọ́n bá kọ̀ tí wọn ò dìde. Tí wọn ò ní bọ́. Bẹ́ẹ̀ ni. So ẹ̀yin yẹn wà nínú ilé, ọ̀rọ̀ rẹ ti ń gbọ́ látẹnu prophetess Wúràọlá. Wọ́n ní tó ọ̀rọ̀ kan àwọn àgbààgbà wa báyìí gẹ́gẹ́ bí pé tí wọ́n bá kọ̀ tí wọn ò dìde fún ìgbàlà òmìnira Yorùbá, wọ́n ní wọn ò ní bọ́ o. Èmi kọ́ mo sọ, òwúlé Ọlọ́run ló sọ. Tó ẹni bá kàn ó wá nǹkan ṣe sí. Màmá a ṣì ń tẹ̀síwájú. Tó màmá wa ọ̀dà bí mo ṣe sọ pé à ń tẹ̀síwájú, ẹ dákun, àwọn èèyàn ti ń béèrè pé kí ni kí àwọn máa retí. Ẹnìkan ti send message pé kí ni káwọn màmá kí ni káwọn máa retí, kí lọ́lọ́run sọ níwọ̀nba àgbà tó kù kí ọdún yìí kó parí. Ìkìlọ̀ ìwọ̀nba ọdún tó kù yìí, ìwọ̀nba oṣù tó kù nínú ọdún eré. Mo gbàdúrà lórúkọ Jésù, ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní yà sí ìdílé yín. Ẹ̀jẹ̀ á sàn o, bẹ́ẹ̀ ni òkú á sùn. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo àwọn abiyamọ pátápátá, ẹ ṣàkíyèsí ọmọ yín torí pé kí ni àwọn gbọ́mọgbọ́mọ tó fẹ́ rìn ní owó wọn rìn káàkiri. Àwọn olówó ti sanwó fún àwọn tó fẹ́ bá wọn gbé ọmọ láti rìn ní owó wọn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi kíyèsí ọmọ yín, ẹ má rán ọmọ kékeré kan níbi tó jìnnà àbí lálẹ́ àbí nídàájí. Ẹ ṣàkíyèsí ọmọ yín tó bá ń lọ sílé ẹ̀kọ́. Ẹ dẹ̀ máa gbàdúrà tẹ́ bá ti ń jáde láàárọ̀ tẹ́ ń wọlé lálẹ́ kí ààbò Ọlọ́run kó lè dájú torí pé kí ni ẹ̀jẹ̀ rẹ o, ẹ̀jẹ̀ rẹ o, ànírógun azẹ́ǹtì. Mo gbàdúrà lórúkọ Jésù ìdílé ẹnì kọ̀ọ̀kan ààbò Ọlọ́run á dájú. Tó fi parí, ẹ̀jẹ̀ á sùn torí pé àwọn ìjọba òkùnkùn, àwọn ìjọba Sátánì wọ́n ti múra sílẹ̀ láti gba ẹ̀jẹ̀ fún gbogbo ìjáde wọlé ọkàn tó ń jáde tó ń wọlé. Ẹ kún fún àdúrà gidigidi fún ìjàmbá lọ́tún àti lósì àti ààbò lórí àwọn ọmọ wa. Mo gbàdúrà lórúkọ Jésù, ìbànújẹ́ ó wọlé kò ní jẹ́ tìpín olúkálukú wa, ó jáde kò wọlé kò ní dé bá wa o. Màmá ọ̀dà pẹ̀lú nǹkan tẹ́ ẹ sọ yìí nítorí ìjọba àkókò, ẹni jàǹbá yìí ọ̀pọ̀, kò sì sí ohun méjì tí bá àgbà nínú jẹ́ bíi fátá adá tí wọ́n ní kò létùtù. Màmá èmi fẹ́ béèrè kan ní ṣókí. Ẹ dákun, kí wá ní ọ̀nà àbáyọ sírú àwọn ìṣẹ̀lẹ̀ yìí? Ohun Olúwa ni pé ẹnikẹ́ni tó bá wo fídíò tó bá ní àǹfààní láti pè mí, màá bá wọn sọ ọ̀rọ̀ kan sí kejì àti ohun kan tí màá fúnru ẹni náà lọ́fẹ̀ẹ́. Ọ̀fẹ́ ni o, ọ̀fẹ́ ni Olúwa ní kí n fi sílẹ̀. Olúwa ní kẹ́ ẹ fún àwọn èèyàn ní nǹkan ọ̀fẹ́. Bẹ́ẹ̀ ni, ìyẹn ni tó bá láǹfààní láti pè. Bí ohun àdúrà bí. Ohun èlò àdúrà ni. Láti fi ṣàdúrà fún wa. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin ọmọ Yorùbá àtàtà àti gbogbo ẹ̀yin tí ẹ olólùfẹ́ wa tẹ́ láǹfààní
àti máa gbọ́ wa. Ẹ rí i pé titun tún leléyìí. Àwọn màmá wa ní ẹni bá láǹfààní àti pe àwọn gẹ́gẹ́ bí wòlíì lásìkò yìí pẹ̀lú àwọn nǹkan tí wọ́n ti sọ́lẹ̀ àti bóyá àwọn nǹkan kan tó ń dá ẹ̀rù bà àyàn, pé àwọn ò láǹfààní àti fún tọ̀hún ní àwọn nǹkan pípé gbà báyìí ni ẹ̀bùn Ọlọ́run tó ní kí n fún yín. Ọ̀rẹ́ tó bá rí bẹ́ẹ̀ bàbá màmá, nítorí ìjọba àkókò bí mo ṣe ń sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, jẹ́ táwọn èèyàn bá tiẹ̀ pè yín wípé tó màmá ẹ dákun ẹ gbàdúrà fún wa, àbí ẹ bá wa ṣọ́nà, jẹ́ máa ń ṣe. Kò sí iṣẹ́ méjì tá a yàn láàyò. A máa ń gbàdúrà fún yíyan, a dẹ̀ máa ń ṣọ́nà. Pàápàá jùlọ àwọn tó fẹ́ gba físà àtàwọn tó fẹ́ gba ìwé ìgbélùú, ẹni tó ń wọ́kọ̀, rheumatism, oríṣiríṣi àìsàn wọn tán fàmọ́yàn, aláìsàn in general, àìsàn in general. Àìsàn in general. Bẹ́ẹ̀ni, ẹni tó ń wọ́ ọmọ tó ń wojú Ọlọ́run, oríṣiríṣi. Ohun tó túmọ̀ sí ni pé tí wọ́n bá pè yín ẹ máa ń dáhùn àbí. Ní agbára Ọlọ́run. Ẹ má bínú pa abẹ́rù rèrú ìbéèrè yìí torí a ti rí wòlíì tá a lọ bá tá a bá sọ̀rọ̀ tó ní rọ́rọ́rọ́rọ́ o. Àwọn kì í wá gbàdúrà fún anybody o. Ẹni bá fẹ́ gbàdúrà kó máa bọ̀ wórí òkè kó wá gba àdúrà kó wá bọ́ lọ́wọ́ ẹ̀ sọ̀rọ̀. Àwọn ò ráyè àti ṣe ìtúsílẹ̀ fún yàn. Àwọn kì í sì bá yẹn ṣọ́nà. A sì rí wọn bá wí. Náà ni a ṣe béèrè eléyìí lọ́wọ́ tiyín. Ẹ ṣeun. Tó bá rí bẹ́ẹ̀ àwọn èèyàn tó wà nínú ilé àwọn náà ń gbọ́ yín bẹ́ẹ̀ ṣe ń sọ yìí pé àwọn láǹfààní àti pè yín, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ́ ń wò yìí, ẹ láǹfààní àti pè wọ́n, ẹ bá màmá sọ̀rọ̀ tó nǹkan báyìí lèmi ń là kọjá, ẹ bá mi ṣọ́nà, bóyá ìyàwó ni, ọkọ lẹni ni nílò ni, àbí ọmọ, àbí ẹ fẹ́ travel out, àbí iṣẹ́ yín ò lọ déédéé, àbí pé bóyá èèyàn máa ń lálàákàlà, ó máa ń bájàkulẹ̀ pàdé. Tó wọ́n ní kẹ́ ẹ pè àwọn, Ọlọ́run àwọn ó kájú ẹ̀ láti gbarú ẹni bẹ́ẹ̀ sílẹ̀ kúrò nínú ìgbèkùn yòówù tí ìbá ní. Ohun Olúwa ni èyí o. Olúwa ní orílẹ̀-èdè Nàìjíríà ó máa pín yẹlẹyẹlẹ. Ó máa pín bí aṣọ tó ti gbó. Nítorí pé Ọlọ́run gbọ́ igbe àwọn aláìṣẹ̀, àwọn ẹ̀jẹ̀ tó ń ta sílẹ̀. Orílẹ̀-èdè yìí máa pín yẹlẹyẹlẹ, ó máa pín ni o. Òun ni Olúwa wí, ohun Olúwa ni, kì í ṣe èmi gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run. Ohun Olúwa ni mò ń sọ. Olúwa ní orílẹ̀-èdè Nàìjíríà ó ti gbó bí aṣọ tá a fọ̀ lójú fọ̀ lẹ́yìn. Tó máa pín yẹlẹyẹlẹ, táṣọ yẹn ya yẹlẹyẹlẹ. Olúwa ní kí n sọ fún Bọ́lá Ahmed pé tó bá kọ̀ tí kò bá ṣe tó yẹ kó ṣe, ohun Olúwa fúnra lára rẹ̀ ló máa pín. Olúwa tìka lára rẹ̀ máa pín ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí orílẹ̀-èdè Nàìjíríà tí ó fi pín ó ṣì ń bọ̀. Náà ń bọ̀ nítorí pé ilẹ̀ Nàìjíríà ó ti gbó. Ilẹ̀ ti gbó. Olúwa ní kí n sọ fún Olúwa rán mi sí bàbá wa Bánjí Akíntóyè àti olóyè Sunday Ìgbòho àti gbogbo àwọn ọmọ Yorùbá tán jìjàgbara lápapọ̀. Olúwa ní kẹ́ má jẹ́ kó rẹ̀ yín o. Ó ní kẹ́ ẹ tẹ̀síwájú lọ́nà náà ni Olúwa ń sọ. Nítorí pé Ọlọ́run wà pẹ̀lú yín. Díẹ̀ ló kù. Ẹ má jẹ́ kó rẹ̀ yín, ẹ má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì ọkàn kó mú yín. Ohun Olúwa ni o. Olúwa ló ní kí n sọ fún yín, ẹ tẹ̀síwájú, ẹ ṣe akin, ẹ má padà sẹ́yìn lórí ọ̀nà náà o.